أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسوله الأمين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على دربه ونهجه إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. أحيي جميع المستمعين بتحية مباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. أتوقف ولون أتي أراقبني والقين كي يقفوا وقاولوا النبوة محمد وصحابة النبي أو التابعون أو التابعين كاربوا ومشايخ واتوا وجولون ولون داكم بابا يافيوا ولون بابا بكون كي أو كياما náà kò sí nínú ṣíṣe tèmi kò sì sí nínú ìlànà ẹ̀kọ́ àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n bí wa káwa máa dá sí àwọn fracas àbíjà kan tí ń lọ online. ìdínú tẹ́ fi lè rí èmi kí n dá sí kíní kan kò sí ń tọ́ka mi. àmọ́ mo rí ọ̀rọ̀ kan lónìí tí ó wá jẹ́ ọ̀rọ̀ tó ṣe mí ní kàyéfì púpọ̀ tí mo wò wípé expect kí n bá ọ̀rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu bàbá Imam àgbà fún Ògbómọ̀ṣọ́. ọ̀rọ̀ náà wọ́n darí ọ̀rọ̀ náà sí gbogbo tí ń jẹ́ àfa wọn generalize ọ̀rọ̀ náà tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. nínú ọ̀rọ̀ wọn wọ́n jó yé wa wípé ẹnìkan ní ń darí ìsìláàmù ìròrí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ní ń darí wa ní ọ̀tọ̀ọ̀tọ̀ pàápàá jùlọ lórí àwẹ̀ yìí àti ìran ìdí tí ń bọ̀ yìí. ìbéèrè ọ̀kan tí màá kọ́kọ́ bi Imam ni wípé ṣé ẹni tí wọ́n sọ wípé ń darí wa òun ló pàṣẹ ká gbàwẹ̀ fún wa tá a fi ń gbàwẹ̀? sẹ́ni tí wọ́n sọ pé ń darí mùsùlùmí Ògbómọ̀ṣọ́ tó fẹ́ bá ìsìlámù Ògbómọ̀ṣọ́ kó fẹ́ bá ìsìlámù jẹ́ l'Ògbómọ̀ṣọ́ ni sóun ló pàṣẹ ká kírun níjọ́ ọdún fún wa tí ó fi wá jásí pé ni ó wá sọ fún wa pé ibi báyìí láti gbọ́dọ̀ kírun. nínú ọ̀rọ̀ tí bàbá Imam tí wọ́n sì ń sọ wọ́n jí ó yé wa pé wọ́n kọ̀ǹtró làákàyè ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá àti mùsùlùmí Ògbómọ̀ṣọ́ débi pé à ń ṣẹ̀ṣẹ̀ ń béèrè lọ́wọ́ ara wa wípé ibo ló yẹ ká ti kírun. ìbéèrè mi sí bàbá Imam ní pé ibo ni ò ti yẹ ká kírun, ibo ni mùsùlùmí ò ti lè kírun. torí bàbá Imam ń sọ̀rọ̀ náà bí wípé àyè kan ń bẹ bóyá mọ́sálásí ìlú ni ló di dandan fún gbogbo mùsùlùmí láti kírun léyìí tí ò rọrùn bẹ́ẹ̀. Annabuwa Muhammad sallallahu alaihi wasallam hadisi kan bẹ tí Tirmidhi gbà wá wọ́n jẹ́ yíwá pa Nabi sallallahu alaihi wasallam wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn pé al-ardu kulluha masjid, gbogbo lẹ̀ tọ́lọ̀ ń dá pátá gbogbo ẹ̀ ní masalasi tó sì dẹ̀tọ́ fún gbogbo mùsùlùmí láti kírun. wọ́n á fi istithna sí wípé illa al-hamam wal-maqbara, àyè méjì péré ló di èèwọ̀ fún mùsùlùmí láti kírun ń bẹ. aláwọ̀kọ́ ń bẹ ní ilé ìwẹ̀, ilé ìtọ̀, ilé ìyàgbẹ́. ìkejì ń bẹ ó ní al-maqbara, orítẹ́. so tí bàbá Imam bá fẹ́ direct wa wípé bìkan àbí báyá mọ́sálásí ìlú òun nìkan láti lè kírun, ìbéèrè mi ní pé ẹni tó ní mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ àbó níbòmí tóun ti máa ń kírun tẹ́lẹ̀ bó bá kírun ń bẹ sọ́lọ́run gbà àbí ò ní gbà. so káwa máa generalize ọ̀rọ̀ ká máa lo àyà wa antum tatluna al-kitaba afala ta'qilun pé ẹ̀sìn ka al-Qur'an ẹ̀ ń ka ọ̀rọ̀ Ọlọ́run sẹ́yìn níláàkáì ní ká máa ní gbogbo wa ò níláàkáì ní Ògbómọ̀ṣọ́, gbogbo àfá Ògbómọ̀ṣọ́ kò sí láàkáì lórí wa, kò sí ọgbọ́n lórí wa, ọ̀rọ̀ yìí àbújẹ́ ń jẹ́kù ọ̀rọ̀ ni. bẹ́ẹ̀ nìkan bá ti ẹ̀mọ́ bóhun ò níláàkáì sí bóhun ni ò níláàkáì sí gbogbo aláwájọ níláàkáì. so Imam máa wọn tí wọ́n bá wí ẹni tí kèfèrí ń pàṣẹ lórí ẹ̀sìn ẹ̀, àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ tó já sí pé kèfèrí àbí ẹni tí èṣe mùsùlùmí ní pàṣẹ lórí ẹ̀ lẹ́lẹ́ máa sọ fún pé wọ́n ní làákàyè. nílùú táwa sí wà yìí kò sí ẹni kankan tí ń pàṣẹ lórí ẹ̀sìn wọn tí ó sọ ń dá sí fún wa lórí ẹ̀sìn wọn. so lórí ọ̀rọ̀ wípé ibìkan lẹ́nìkan ti lè kírun àyè kan tó bá já sí pé wàá mọ́mú bá ní evidence tí wọ́n fi prove ẹ̀ fún wa wípé àyè kan lórílẹ̀ yìí bóyá mọ́sálásí ìlú ni o ẹni gbogbo mùsùlùmí ti gbọdọ̀ máa kírun kí wọ́n jáde kí wọ́n fún wa lẹ́fídẹ́ǹsì náà. tó wáyé pé wọ́n bá lẹ́fídẹ́ǹsì bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ nínú Islam tí wọ́n sì lè takò hadisi Annabi sallallahu alaihi wasallam tó sọ pé al-ardu kulluha masjid, gbogbo lẹ̀ pátá tọ́lọ̀ ń dá ní mọ́sálásí
tó sì dẹ̀tọ́ fún gbogbo mùsùlùmí láti kírun bẹ́ẹ̀ tó yẹ pé tó bá kírun gbogbo lẹ̀ téèyàn bá ti kírun Ọlọ́run ó gbà illa al-hammam wal-maqbara àyàfi iléèwẹ̀ àbí orí tẹ̀. So tó bá já sí pé ẹ̀yin bá wá lẹ́bídẹ́ǹsì míì tẹ́bí sọ fún wa pé gbogbo mùsùlùmí tí ó bá ti wá lọ kírun ní mọ́sálásí ìdí ńlá wa l'Ógbómọ̀ṣọ́ Ọlọ́run nígbà àwọn ẹjáde ẹ sọ fún wa, ẹ mú hadisi náà jáde, ẹ mú ayé al-Qur'ani náà jáde fún wa. So ká máa generalize ká máa lórí àwọn nǹkan ò pé àwọn nǹkan ò ní làákàyè àbùjẹ́ ìjẹ́kù ọ̀rọ̀ ni. Ẹni tí bá ṣe ń sọ ọ̀rọ̀ síbi tí ò sí tí ń pẹni tó ní làákàyè lẹ́ni tí ò ní làákàyè nítorí ìdá sí pé nǹkan ni ò ní làákàyè. So ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ mímọ̀ ni kì í kàn ṣe kéèyàn kan bọ́s online ó dáa kéèyàn máa ronú ọ̀rọ̀ tí yóò sọ kó tó di pé yóò sọ pé ṣé tí mo fẹ́ sọ yìí sí ò ní tako fíkra Islam, ìròrí Islam, kí ni Islam wí. tó gẹ́nìkan wá máa fọ́ọ̀sì ẹnìkan pé ibi kan lẹ́tí gbọ́dọ̀ kírun kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú Islam wà tí mùsùlùmí jẹ́ ibi mọ́sálásí ìlú nìkan lẹ́tí gbọ́dọ̀ kírun kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú Islam. ẹni ó bá ní wá mọ́sálásí títí ń kírun lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ tó ní ìdí títí ń kírun lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ lọ́bẹ̀ Ọlọ́run gbà. ó bá já sí pé bàbá àmọ́ mo bá lẹ́fídẹ́ǹsì kan tí wọ́n fi báàkì ọ̀rọ̀ wọn lọ́rọ̀ tí wọ́n ń sọ wípé wọ́n yírò rí wa débi pé àṣẹ̀ṣẹ̀ ń béèrè lọ́wọ́ ara pé ibo láti kírun, ibo láti lè kírun, kò sí ẹni tí ó sọ fún ẹgbẹ́ bí báyìí láti gbọ́dọ̀ kírun. so kí èèyàn máa wá lo àyà wa antum tatluna al-kitaba gbogbo àjọ nílà aka ìbíwọ̀ ọ̀bá nílà aka ìṣe gbogbo èèyàn ní onílà aka ì tó dá ká máa sọ̀rọ̀ tá a sọ ká sì máa wí bọ́rọ̀ tá a fẹ́ sọ yìí sí ò tako ẹni tí Islam gbé wá. àwọn gẹ́gẹ́ ń bẹ tó jásí pé tí wọ́n bá ń pè lóní mímọ̀ táyé ń pọn kò yẹ kí ó lè máa fọ́ọ̀lù sí irú ibi tí máa mú fọ́ọ̀lù sí lọ́dọ̀ tèmi tí wọ́n fọ́ọ̀lù sí ká máa sọ pé ibì kan ká máa wàjáhà ìbáadà irun pé ibi báyìí láti gbọ́dọ̀ kírun tó bá ti lè kú ní alhamamu wal-maqbara ilé ìwẹ̀ tí wọ́n ti ń ṣe nǹkan ẹ̀gbin àti gbogbo ààyè tó bá ti ń jẹ́ ààyè ẹ̀gbin tó bá ti lè kú láàyè bẹ́ẹ̀ kò síbi tá àti lè kírun láyé. tó bí n bá lọ sẹ́gbẹ̀ẹ́ ilé mi ní èsì tí ó rọrùn fún mi kí n máa ló ń pàánù sẹ́sọ̀ gbọ́dọ̀ ọ̀gbá ni. so ó dáa ká máa sọ ọ̀rọ̀ ká sọ eléyìí èsì ìbú ìpèrè ẹni sákèésí èmi sì tún fún wọn ní challenge tó bá jásí pé wọ́n bá àdíìsì tí ó tako àbí wọ́n láyà Al-Qur'ani tí ó tako tí mo sọ yìí kí wọ́n jáde kí wọ́n mú evidence yẹn wá ipe ibi kan láti gbọ́dọ̀ kírun kí ẹ máa wá bú ebú kó máa lórí àwọn èèyàn pé orí àwọn akíní kan ò pé tó béèrè tiẹ̀ tèyàn ẹni tí ó ń sọ̀rọ̀ nì bó ń bá sọ pé orí gbogbo wa ò pé orí tiẹ̀ ò bá pé kò yẹ kó lè ro pé orí gbogbo èèyàn ni ò pé èyí tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù. so ẹni tí ó bá já sí pé àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ ẹnìkan tí èsì mùsùlùmí ní kọ̀ǹtró àlámọ̀rí ẹ̀sìn ẹ̀ ó bá já sí pé èèyàn kan bá ti ń gbàwẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí bẹ́ẹ̀ nìkan ló wá sọ fún wa pé àwẹ̀ yìí o ẹ gbọ́dọ̀ máa gba ọ̀dọ̀ ọ̀ràn èèyàn fún yín o láàṣọ pé èèyàn ń kọ̀ǹtró àlámọ̀rí ẹ̀sìn wa. ó wá já sí pé ẹnìkan ní kọ̀ǹtró wa ni ẹni ní ó sọ fún wa pé dandan ẹ gbọ́dọ̀ máa kírun ibi ìbá ilẹ̀ sì ti gbọ́dọ̀ kírun kò sẹ́ni tí ń sọ orú ẹ̀ fún l'Ógbómọ̀ṣọ́ sóòkè wa ni ibo la àti wa lè kírun ibo la àti kírun eléyìí sọ̀rọ̀ àbòsí èmi sì yìí dá sí gbogbo àwọn ọ̀rọ̀ báyìí àmọ́ tí mi rí tí mo rí ní ohun tí ò lọ nínú Islam lè mi jáde fún láti correct wá já sí pé bàbá mọ́ mo bá wá ní tí wọ́n lè fi bí hadith Ànábì wò tí wọ́n lè fi bí hadith tí mo sọ yìí tí wọ́n bá ní tí wọ́n lè fi bí wò kí wọ́n jáde kí wọ́n á sọ fún wa kọ́ mú evidence wọn jáde nínú Al-Qur'an kọ́ sì mú hadith tí ó bí ọ̀rọ̀ náà wò wá wípé mọ́sálásí ìlú ni mùsùlùmí ti gbọ́dọ̀ kí ìdí kí wọ́n mú wa tó bá já sí pé Ọlọ́run bá special àyè kan fún pé mọ́sálásí kan àbí ààyè kan ó ní mùsùlùmí ti gbọ́dọ̀ kírun ni Kaaba Masjidul Haram lọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ ṣé àwa tá a wá sí ní Saudi nìsín bá a bá lọ Masjidul Haram láti lọ kírun tá a bá kírun wa nílùú àtàwà sọ́rọ̀ òun nígbà wọn wa so ọ̀rọ̀ yẹn ò lọ rárá ọlọ́run ọba àlekè ọlá yóò ṣàánú wa wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.